Ó nìkan ní ọ̀nà tí èmi àti ẹ̀yin lè rìn tó lè fi wá lọ́kàn balẹ̀. Ilé ayé táwa ò fi hàn lọ́kàn balẹ̀ mọ́. There is no security. Praise the Lord. Praise the Lord. Amen. Ẹ lè jókòó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí èmi àti ẹ̀yin rí gbà. Kì í ṣọgbọ́n wa, kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣe pé torí pé a pé akànrí àánú gbà ni. Lórúkọ Jésù, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ní àkòrí tí a fẹ́ bára wa sọ lónìí, òun ni wípé níbo ni ìwọ wà? Àkòrí tí a ó fi bára wa sọ̀rọ̀ nìyẹn. Where are you? Where art thou? Ibo ni ẹ̀yin wà? Ipò wo ni ẹ̀yin wà? Ìpele wo ni ẹ̀yin wà? Ohun tí mo kùn kíyèsí ní ayé òde òní ni wípé kò sí ìgbàgbọ́ bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Kò sí ìgbàgbọ́ bíi ti àwọn bàbá wa tí wọ́n dúró ti Ọlọ́run, tí wọ́n sìn nígbà òjò àti inú ìgbà ẹ̀rùn. Ohun tí àwọn ènìyàn ń pè ní ìgbàgbọ́ ní ayé òde òní, a ò lè pè ní ìgbàgbọ́ mọ́. Kí nìyẹn tó jẹ́ pé èmi àti ẹ̀yin gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ìsìn wa níwájú Ọlọ́run kó yàtọ̀. Ẹ jẹ́ ká wo ìwé Genesis yẹn, orí 3, kábẹ̀sí ń wò ó láti bí ẹsẹ̀ 9. Ó ní Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé níbo ni ìwọ wà? That is the point. That is where I'm going to. Níbo ni ìwọ wà? Ǹjẹ́ ìwọ náà sì wà níwájú Olúwa? Àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ yìí wá sáyé. Ádámù àti Ọlọ́run jẹ́ ọ̀rẹ́. Ọlọ́run máa ń dígbà lọ sí ọ̀dọ̀ wọn láti bá wọn sọ̀rọ̀. Wọ́n á jíròrò. Ṣùgbọ́n lọ́gán tí ó ti wọ́ bọnú ẹ̀ṣẹ̀, Bíbélì sọ wípé ó sá kúrò níwájú Olúwa. Ẹ jẹ́ ká kà dáadáa. Ó ní Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé níbo ni ìwọ wà? Òun sì wí pé mo gbọ́ ohùn rẹ ní inú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí mo wà ní ìhòhò. Praise the Lord. Ohun tí ẹ̀ṣẹ̀ ń ṣe nìyẹn. Ní kíkúrò níwájú Olúwa, ó máa mú ìbẹ̀rù wá. Níbi tí ẹ̀ṣẹ̀ bá ti wà ní ẹ̀rù wà níbẹ̀ pẹ̀lú. Lọ́gán tó ti wọ́ bọ ohun tí ò yẹ kó ti wọ́ bọ̀, ó sá kúrò níwájú Olúwa. Ǹjẹ́ ìwọ náà sì wà níwájú Olúwa? Ṣé èyí tí wọ́n ń pè ní ìgbàgbọ́ yìí, ǹjẹ́ ìgbàgbọ́ ni? Gbogbo ènìyàn ló ti ṣìnà tí wọ́n ti kúrò níwájú Olúwa. Ìgbàgbọ́ ayé òde òní, ìgbàgbọ́ tí ò múnádóko mọ́ ni. Mo rántí ìwé kan nínú ìwé orin wa tí a máa ń kọ. Nínú ìwé orin yẹn, ìtẹ́ bá ní ìwé orin lọ́wọ́ lè jẹ́ ká lọ síbẹ̀. 571, page 1571. Ó ní n ó súnmọ́ Ọlọ́run, n ó súnmọ́ ọ. Ó ní bó tilẹ̀ ṣe ìpọ́njú ló mú mi wá. Ó ní síbẹ̀ orin mi yóò jẹ́ n ó súnmọ́ Ọlọ́run, n ó súnmọ́ ọ. Ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ láti, mo fẹ́ kẹ́ go through ẹ̀ dáadáa. Ẹ ó rí wípé àwọn òǹkọ̀wé ìgbà yìí ti ìgbàanì ni, kì í ṣe ti ayé òde òní. Àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ akàn máa ń kọ́ lórin ni. A ò wú ní ìwà. A kàn ń sọ jáde nígbà tá bá ti ń kọrin ni. Ọ̀pọ̀lọpọ̀ owó àwọn ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ nínú àkọsílẹ̀ yìí. Jẹ́ kí n ka number 1 yẹn. Ó ní n ó sùn mọ́ Ọlọ́run, n ó sùn mọ́ ọ. Bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá. Síbẹ̀ orin mi jẹ́ n ó sùn mọ́ Ọlọ́run, n ó sùn mọ́ ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ò bá ti sí oúnjẹ, ẹ lè sin Ọlọ́run. Ìmí tẹ́ bá ní kí ló dé tí ò lọ chọ́ọ̀chì, a ní kò sówó lọ́wọ́ òun ni. Ìmí tẹ́ bá jẹ́ pé kí ló dé, a ní òun ò ráṣọ wọ̀ ni. Ìgbàgbọ́ ìgbà yẹn ò tutù báyìí. Ẹ jẹ́ ká wá ọ̀nà wa padà láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀ka ìkejì yẹn, ó ní ọ̀nà àjò mi, ní ọ̀nà àjò mi, bí ilẹ̀ bá ṣú, bí òkúta sì jẹ́ ìrọ̀rí mi, síbẹ̀ nù àlá mi, n ó sùn mọ́ Ọlọ́run, n ó sùn mọ́ ọ. Ẹ jẹ́ kí n túmọ̀ àwọn ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ yìí.
ó máa ń bani lọ́kàn jẹ́ wípé gbogbo wa kàn ń sọ jáde ní a ò wú níwà mọ́. Ó ní ìrìn àjò mi, the journey of my life, ní ìpele ìgbésẹ̀ mi, ní ìrìn àjò mi, my day to day activities, that period, àkókò tí ilẹ̀ ṣú. Kí náà pè ní kí ilẹ̀ ṣú ní ìrìn àjò ènìyàn? Kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé, tí ìdojúkọ bá wá, tí ìpèníjà wá, bí ilẹ̀ bá ṣú, àkókò tí a máa ń pè ní ìgbà ọ̀tá, dark time. Ó ní síbẹ̀ nígbà tí mo bá sùn tán, ó ní bí òkúta ti lè jẹ́ ìrọ̀rí mi. Ta ló fi òkúta sùn torí oorun sùn? Ní ìgbà tí kò rọrùn là ń sọ nípa rẹ̀. Ní ìgbà tí kò rọrùn, tí ìnira wà, ẹni tó bá fi òkúta lórí ò lè rọrùn sùn. Ó ní ṣùgbọ́n tí mo bá sùn, tí òkúta bá jẹ́ ìrọ̀rí mi, ó ní lábẹ́ bó ti wù kó rí sẹ́, orin tí èmi yóò bá kọ ni pé n ó súnmọ́ Ọlọ́run. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó gbé ọ kúrò níwájú Olúwa? Ìpèníjà àti ìdojúkọ wo lo ní tó sún ọ kúrò níwájú Olúwa? Oládùúrà ò gbà mọ́, oníjọ́sìn yẹn ò tiẹ̀ dá mọ́, ó pa Ọlọ́run tì nítorí pé o ò ríṣẹ́, nítorí àtijẹ ló wá sọ wípé ó pa ìrìn àjò ẹ̀ tì níwájú Olúwa. Àwọn ará àṣáájú gbà á pẹ̀lú ikú àti ìyè ni. Àwọn ará ìṣáájú gbà á pẹ̀lú jíjẹ àti àìríjẹ ni. Ó ní bí òkúta ti lè jẹ́ ìrọ̀rí mi, nígbà tí mo bá sùn tán ní inú àlá mi, orin tèmi yóò máa kọ ni pé n ó súnmọ́ Ọlọ́run. Praise the Lord. Ẹ jẹ́ ká wo ìkẹta yẹn. Ó ní níbẹ̀ jẹ́ kí n rí ọ̀nà tó lọ sọ́run. Gbogbo ohun tó fún mi nínú àánú rẹ ni. Áńgẹ́lì láti pè mí pé súnmọ́ Ọlọ́run, n ó súnmọ́ ọ. Ẹ jẹ́ ká wo pọ̀ yẹn. Ó ní jẹ́ gbà tí mo bá jí, èmi ò yìn ọ́, n ó fa kété mi ṣe bẹ́tẹ̀ fún ọ, bẹ́ẹ̀ nínú òṣì mi, n ó sùn mọ́ Ọlọ́run, n ó sùn mọ́ ọ. Praise the Lord. Ohun tí mò ń gbìyànjú àti sọ ń bí ni wípé àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ nígbà yẹn, àwọn ìmísí agbára ọ̀rọ̀ tó ń bẹnu wọn ni wọ́n fi ṣe àkọsílẹ̀ àwọn orin yìí. Ó ní bí èmi bá jí, ó ní nínú àkéte mi, ó lè mí ó yìn ọ́. Kí náà sọ nípa àkéte? Àkéte wà ní ipò àìsàn. Tí wọ́n sọ pé èyí wà lórí àkéte nǹkan, bóyá kò lè rìn, bóyá ó ní ìpèníjà bí ìdojúkọ kan, ṣùgbọ́n ó gbà á bẹ́ẹ̀ lórí àkéte mi síbẹ̀. Ẹ gbọ́, ó ní lórí àkéte, lórí ìpèníjà, lórí ìdojúkọ tí mo ní, èmi yóò fi ṣe bété fún ọ. Kí ni bétélì? Ní ipò táti yin Ọlọ́run àti gbàdúrà. Ó túmọ̀ sí wípé kò ní ṣe pẹ̀lú ìpèníjà àti ìdojúkọ tí wọ́n ní. Ó túmọ̀ sí pé kò ní ṣe pẹ̀lú nǹkan kan tó dojúkọ wọn àbí ìrìn àjò wọn. Ní abẹ́ ibi tó bá ká wọn mọ́, ní abẹ́ ibi tí wọ́n dé dúró ní ìrìn àjò wọn, wọ́n gbà á bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n tún sọ dáadáa ìkẹrin yẹn. Ó ní ǹjẹ́ ńgbà mo bá jí, èmi ò yìn ọ́, wọ́n fi àkéte èmi sí. Mo sọ pé àkéte jẹ́ ìpèníjà, disability. Ẹni tó bá ń bẹ lórí àkéte, bóyá ó wà nípò àìsàn àbí bóyá ó wà ní ipò kan tó kù díẹ̀ káàtó fún, òun ni wọ́n ń pè ní àkéte. Ó ní bóun tilẹ̀ wà lórí àkéte yìí, yóò jẹ́ bété fún ọ. Bétélì ní ibi tí a ti ń gbàdúrà, tí a ti ń yin Ọlọ́run. Síbẹ̀ o, dípò tí máa fi wo ìdojúkọ àti ìpèníjà mi, yóò jẹ́ ibi àdúrà tí èmi yóò dúró sí láti yin Olúwa. Yóò jẹ́ ibi àdúrà tí èmi yóò dúró sí láti fi ògo Ọlọ́run hàn. Lábẹ́ bó ti wù kó rí, ní abẹ́ ìpèníjà, ní abẹ́ ìdojúkọ, ó ń sọ wípé síbẹ̀ kò sóhun tí ò yí mi ní ọkàn padà. Praise the Lord. Èyí lè mú ọ fàsẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ìpèníjà rẹ, ìdojúkọ rẹ ò gbúdọ̀ jẹ́ ìfàsẹ́yìn fún ọ. Ó gbúdọ̀ jẹ́ ohun èlò láti mú ọ tẹ̀síwájú nínú àdúrà. Ó gbúdọ̀ jẹ́ ohun èlò láti mú ọ tẹ̀síwájú nínú ìrere. Ó gbúdọ̀ jẹ́ ohun èlò láti sún ọ pẹ̀lú Ọlọ́run, kì í ṣe pé kó dá ọ padà sẹ́yìn. Praise the Lord. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Samuel yẹn. Samuel kìíní orí 13. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 8 yẹn. Ó ní òun sì dúró ní ọjọ́ 7 ní àkókò tí Samuel dá fún un. Ṣùgbọ́n Samuel kò wá sí Gígálì. Àwọn ènìyàn sì ti túká kúrò ní ọ̀dọ̀ rẹ̀. À ń sọ nípa ọba Sọ́ọ̀lù. Sọ́ọ̀lù sì wí pé
mú ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà wá fún mi. Ó sì rú ẹbọ náà, ó sì ṣe bí ó ti ṣe ẹbọ ọrẹ àti sísun náà tán, kíyèsí Sámúẹ́lì dé. Sọ́ọ̀lù sì jáde láti lọ pàdé rẹ̀, ó lè kí i. Sámúẹ́lì sì bí i pé, kí ni ìwọ ṣe yìí? Sọ́ọ̀lù sì dáhùn wípé, nítorí èmi rí wípé àwọn ènìyàn náà ń túká kúrò lọ́dọ̀ mi, ìwọ kò sì wá ní àkókò ọjọ́ tí o dá. Àwọn Fílísítì sì kó ara wọn jọ sí Mikmasi. Nítorí náà èmi sì wípé, ǹjẹ́ nísinsìnyí àwọn Fílísítì yóò sọ̀kalẹ̀ tọ̀ mí wá sí Gígálì. Bẹ́ẹ̀ ni èmi kò tí ì tú Olúwa lójú, èmi sì ti ara mi sí i, mo sì rú ẹbọ sísun náà. Praise the Lord. Ìpèníjà nìyẹn. When there are challenges, tí ìpèníjà bá dé, tí o bá ń gbúròó ìrọ̀kẹ́kẹ́ ogun ní ọ̀tún, tó bá ń gbúròó ìrọ̀kẹ́kẹ́ ogun ní ọwọ́ òsì rẹ, tí ó bá dàbí pé iwájú rẹ gan kò sọ́nà, tó bá dàbí pé ẹ̀yìn ò ṣe é padà sí, we call it the dark time. Wákàtí òkùnkùn nìyẹn. Ó bá ọba Sọ́ọ̀lù ń bí odidi ọba ní. Ó wọ̀ tún, ó wò sí, ó wá ní ó ní èmi kò tí ì tú Olúwa lójú. Kí ni à ń pè ní tú Olúwa lójú? Ni pé wíwá ojú Olúwa, wíwá ìrẹ́pọ̀ ní iwájú Olúwa. Ó túmọ̀ sí pé ọba Sọ́ọ̀lù ti jìnnà sí Ọlọ́run. Ìgbà tí ìpèníjà bá dé ló ṣe ìrántí wípé ó yẹ kó òun wá ojú Olúwa. Ogun ti dúró ní ọ̀tún, ogun ti dúró ní òsì, wọ́n dúró níwájú rẹ̀. Ogun ti fẹ́ borí, ó wá ń wò pé what is next thing? Ó ní èmi sì ti ara mi sí i, mo sì rú ẹbọ náà. Nǹkan kan tẹ̀lé. Sámúẹ́lì jáde orí 13. Ó ní Sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé, ìwọ kò hu ìwà ọlọ́gbọ́n nípa òfin Olúwa, nípa Olúwa Ọlọ́run rẹ̀ tí òun ti palẹ̀ àṣẹ fún ọ. Nítorí náà nísinsìnyí ni Olúwa ìbá fi ìjọba rẹ̀ kalẹ̀ lórí Ísírẹ́lì, ṣùgbọ́n nísinsìnyí ìjọba rẹ̀ kì yóò dúró mọ́. Praise the Lord. Kí ló ń tó ṣẹlẹ̀? Nítorí ìpèníjà, nítorí àwọn nǹkan tó dojúkọ, ó wá yà kúrò níwájú Olúwa. Nítorí àwọn nǹkan tó dojúkọ ìrìn àjò rẹ, ó wá yà kúrò níwájú Olúwa. Ó ṣẹ̀, ó mú kí ọba Sọ́ọ̀lù ó ṣẹ̀ sí àṣẹ Ọlọ́run. Ohun tí kò gbọdọ̀ ṣe, ibi tá àti gbọdọ̀ rí, ó ti wọ́ bọbẹ̀. Ibo ló ti wọ́ bọ̀ tó ti gbé ọ kúrò níwájú Olúwa? Báwo ni ìjọba rẹ ìbá ṣe dúró? Báwo la bá ti fi ìdí ìjọba rẹ kalẹ̀? Ṣùgbọ́n nítorí pé o jìnnà sí Ọlọ́run, ó ní àwọn ogun yìí yí mi ká. Ó ní mo rò wípé èmi kò tí ì tú Olúwa lójú. Kí ni àwọn nǹkan tó ti ṣe tó ti gbé ẹ kúrò níwájú Olúwa? Ǹjẹ́ ìwọ sì wà ní ipò tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Wò ohun kan wo ló ti ti ọwọ́ bọ̀ tó ti mú ọ sún kúrò níwájú Olúwa? Bíbélì sọ pé níbo ni ìwọ wà? Nígbà tí ó sọ̀kalẹ̀ tó yẹ kó bá níbi tó yẹ kó wà, kó bá mọ́, nítorí pé ó ti tiwọ́ bọ ẹ̀ṣẹ̀. Ìpèníjà tó o bá ní, ìdojúkọ rẹ, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó tì ọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run, kì í ṣe ohun tí ó tì ọ́ jáde. Mo gbàdúrà lórúkọ Jésù. Ọlọ́run ìgbàgbọ́ yóò dá ìgbàgbọ́ rẹ padà sí inú etí gbogbo àti ọkàn tó ní àǹfààní àti máa wò mí. Lórúkọ Jésù, ibi tó o ti jìnnà sí Ọlọ́run, Olúwa yóò ṣe àtúnṣe, yóò sì mú ọ padà bọ̀ sípò. Ìpèníjà tó o rí, ìdojúkọ tó dojúkọ ìrìn àjò rẹ, mo wí lórúkọ Jésù, Olúwa yóò mú un kúrò. Ọkàn rẹ yóò balẹ̀, ó yìn Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sínú ìwé tí ó kẹ́yìn nínú Bíbélì, Ìfihàn. Ìwé Ìfihàn orí 3, afẹ́kà láti ẹsẹ̀ 15. Ó ní èmi mọ iṣẹ́ rẹ, wípé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tútù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tútù tàbí kí ìwọ kúkú gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tútù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò ní ẹnu mi. Praise the Lord. Ipò tó bá wà, dúró níwájú Olúwa. Nítorí pé àkọsílẹ̀ ń bẹ fún gbogbo ẹ̀dá gbogbo. Nítorí pé ìrìn àjò tí èmi àti ẹ rìn níwájú Olúwa wà ní àkọsílẹ̀. Kò sí ohun tí èmi àti ẹ lè ṣe tí a ò ní kẹ̀san. Ìwọ ìbá jẹ́ gbóná, kúkú gbóná. Ìwọ ìbá fẹ́ tútù nítorí pé ìlọ́wọ́ọ́wọ́ yẹn èmi yóò pọ̀ jáde, ohùn Olúwa ni.
mo fẹ́ kó o lo àwọn nǹkan wọ̀nyí kó o padà sí ọ̀nà rẹ. Mú àkótó ìgbàgbọ́ rẹ àti àgbélébù rẹ kó o tẹ̀síwájú nínú ìrìn àjò. Àwọn tí a bá fẹ́ ṣe àfihàn ìgbàgbọ́ ayé òde òní àti tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìyàtọ̀ ń bẹ ń bẹ. Ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kọ́lọ́n kó fún èmi àtẹ̀yin ní oore ọ̀fẹ́, a ó máa sọ ìrèdí tó mú kí ìpèníjà ó wọnú ayé. A ó sọ ìrèdí tó yẹ pé kò sí ìròyìn gidi mọ́. A ò lè gbọ́ ìròyìn tó ṣe é fetí gbọ́ mọ́. Oríṣiríṣi nǹkan ti wọnú ayé, kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́. Jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run. Is the only way. Ó nìkan ní ọ̀nà òtítọ́ tí Bíbélì tọ́ka sí. Ó nìkan ní ọ̀nà tí èmi àti ẹ̀yin lè rìn tó lè fi wá lọ́kànbalẹ̀. Ilé ayé táwa ò fi hàn lọ́kànbalẹ̀ mọ́. There is no security. Kò sí ààbò níbi kankan. Ọlọ́run nìkan ní ààbò wa. Gbogbo àlà ń fetí gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì. Ibo lèmi àti ẹ fẹ́ sá sí inú ayé la wà. Ìgbẹ̀yìn ayé ti dé. Jésù nìkan ní ọ̀nà tí èmi àti ẹ lè rìn tó lè gbé wa délé ológo. Is the only way out. Ẹ jẹ́ kí èmi àti ẹ̀yin padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ibo ni èmi àti ẹ̀yin ti ṣìnà. Ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká mú ìgbàgbọ́ wa ní ọ̀kúnkúndùn. Nítorí wípé kò sí ohun kan tó ń bẹ nínú ayé mọ́, kò sádùn ń bẹ mọ́. Ọlọ́run nìkan òun ni adùn tí a lè gbẹ́kẹ̀lé. Mo gbàdúrà lórúkọ Jésù wípé ọkàn ìgbàgbọ́ tútù Olúwa yóò dá padà fún ọ. Ohunkóhun tó ti sọnù nínú ìrìn àjò rẹ lórúkọ Jésù yóò fi àánú dá padà. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run ayé agbéyínga, adúpẹ́ lẹ́ẹ̀kan sí fún àǹfààní àti oore ọ̀fẹ́ yìí. Adúpẹ́ fún ọ̀rọ̀ yìí tí ẹ fi bọ́ àwọn ènìyàn yìí. Ọlọ́run á yìn yín, ẹ gba ọpẹ́ wa. Orúkọ Jésù ẹ gbà yín. Ǹjẹ́ mo súre fún gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù, orí yín kò ní gba àbọ̀dè, ìṣẹ̀dá yín kò ní gba ibi. Mo gbàdúrà fún ọkàn tí ń sin Ọlọ́run tòótọ́, Olúwa kó yọ̀ǹda fún yín. Agbára láti súnmọ́ Ọlọ́run, ẹ̀mí ìgbàgbọ́ ti ìgbà wọn rìn lórúkọ Jésù á dá padà fún yín. Gbọ́ ohunkóhun tó sọnù nínú ìrìn àjò rẹ tó mú ìdíwọ́ wá lónìí, Olúwa fi àánú dá padà. Ohun tí ọ̀tá ti gbé lọ ní àkàtà rẹ tó dá ìṣeré rẹ dúró lórúkọ Jésù lónìí, ọ̀run dá padà. Ohun tó ti di òkú, ọwọ́ Ọlọ́run sọ ọ́ jí. Bíbélì sọ pé nígbà tí ènìyàn sùn tán, Sátánì ọ̀tá rẹ̀ wá, ó gbé kò sí àdá nìkan mọ́, ó sì bá tirẹ̀ lọ. Gbogbo irúgbìn ọ̀tá nínú ìgbé ayé rẹ lónìí, ọwọ́ Ọlọ́run fà á tu. Irúgbìn tó kò ti gbìn sínú ìṣẹ̀dá rẹ, sínú ilé ayé àwọn ọmọ rẹ, lónìí mo sọ, Olúwa fà á tu. Gbọ́ bó ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní àti wò mí, ó rí àánú gbà. Ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ. Ọkàn rẹ yóò balẹ̀. Ìṣeré rẹ lórúkọ Jésù yóò bẹ̀ sí farahàn. Bẹ́ẹ̀ ni yóò rí, kò ní yí padà. Jésù Olúwa wa, àmín. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́, ẹ bá mi pàdé ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run, níbi táwọn tó máa sọ àwọn àṣírí tó ṣokùnfà ìrìn àjò ẹ̀dá láyé tí ilé ayé fi rí báyìí. Mo gbàdúrà lórúkọ Jésù, ṣáájú àti kẹ́yìn gbẹ̀yìn kì yóò sí wàhálà nínú ilé rẹ̀, ọkàn rẹ̀ yóò balẹ̀. Jésù Olúwa wa.